Eléyìí ni ọ̀kan lára orin àfáà wa àgbà Al-Allamatu As-Sudani tó ṣe pé ìlú tòun ti gbà fún yẹn wípé yẹn mọ̀ kéwú. Níjọ́ tí àfáà àgbà kan sọ̀rọ̀ wọn níbẹ̀, lẹ́ni Sheikh wa Kamaluddin Adabi radiyallahu ta'ala anhu, kọ́lọ́run kó bá a ṣàlékún kẹwọn, kọ́lọ́run kó bá a yọ́nú sí wọn. Wọ́n ní ẹ̀rí àfáà Búdó Mọ̀nì, àfáà Ṣakí, àwọn náà ni àfáà wa Sheikh Ahmad bin al-Mustapha, bàbá wa Awẹ́lẹ́njẹ́, kí Ọlọ́run kó bá a ṣe àlékún kẹwọn. Bàbá tó ṣe pé wọ́n tafannana fi kulli ulumi kulliha, ní gbogbo ọmọ pátápátá. Àtá bàbá tó ní ọmọ kéwú sí ìlú Ìlọrin, ìlú tó ṣe pé ó jẹ́ yanbu'ul ulum, àwọn gẹ́gẹ́ ní ibi tí sẹ́lẹ̀ wú mọ́ ti ń sẹ́ jáde. Bàbá ṣe kí ni, bàbá tó kọ́ ọmọ kéwú, bàbá ní ọmọ kéwú ń bẹ̀. Náà ọmọ kéwú wọn ní ìlú Ìlọrin, òun náà ni bàbá Sheikh Abubakar As-Siddiq Àgbárígidoma, kọ́lọ́run kó bá a kẹ́ wọn, kọ́lọ́run kó bá a ṣàlékún kẹ́ wọn. Nínú àwọn ọmọ kéwú wọn ní ìlú Ìlọrin, òun náà ni Sheikh Umar Al-Abahaji, wọ́n sì tọ́pọ̀ lọ bẹ́ẹ̀ lọ. Kọ́lọ́run kó bá a kẹ́ wọn àti àwọn ọmọ kéwú wọn àti gbogbo àwọn àfáà tí wọ́n jọ lògbà lápapọ̀. Kọ́lọ́run kó bá a ṣe àlékún kẹ́ rẹ̀, kó sì bá a ṣe kíni, kó tajawaza an sayyihatihim, kó bá a ṣe àmójúkò níbi àwọn àṣìṣe wọn. Nínú àwọn àkọọ́lẹ̀ bàbá, nínú orin tí bàbá kọ kalẹ̀, nínú rẹ̀ ni èyí tí a fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ yìí, nínú rẹ̀ ló wà. Ní bàbá tí ń bá a sọ̀rọ̀ nípa al-ilmu wal-iman, wípé ẹ̀rí ìmọ̀ àti kéèyàn ní ìgbàgbọ́ akhawani mutalaziman, ọmọ ìyá ni àwọn méjèèjì, tó yẹ pé àwọn méjèèjì wọn ò lè yára wọn, taw'am ni wọn, tọ́kàn bá ti jábọ́ ńbẹ̀ wọn kò ní jẹ́ kíni, kò ní jẹ́ ìbejì mọ́. Ìbejì làwọn méjèèjì, tọ́kàn bá ti yọkún ńbẹ̀ àní lè láǹfààní pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì mọ́. Bàbá ń bá a sọ nínú wọn pé man alima al-ilma bila imani kaman lahul famu bila lisani. Allahu akbar. Man alima al-ilma, bàbá ní man alima al-ilma, ẹni tó bá ní ìmọ̀, ó wá ìmọ̀ ó sì rí, bila imani, ṣùgbọ́n ìkẹ̀kẹ́ lọ́wọ́ àbá ìmọ̀ nìjẹ́, kò wá ní ìgbàgbọ́. Kaman lahul famu, bàbá sọ pé ó ń tọ́ wọn dá gẹ́gẹ́ bí ẹni tó ní ẹnu, bila lisani, kò wá ní ahọ́n. Ẹ wo tẹ̀síbíhù yìí, ẹ wo àkàwé tí bàbá ṣe fún ẹni tó ní ìmọ̀, àtàbí ká sọ pé man allama al-ilma, ẹni tó wá ìmọ̀ débi pé òun náà tún wá ń kọ́ àwọn èèyàn, bila imani, ṣùgbọ́n kò wá ní ìgbàgbọ́. Kaman lahul famu bila lisani, ó dà gẹ́gẹ́ bí ẹni tó ní ẹnu, kò wá ní ahọ́n. Bí ẹ bá ti mọ̀ pé ahọ́n nínú ní gbogbo iṣẹ́ tí ẹnu ń ṣe pátápátá, ibẹ̀ ni ó darí sí. Tí eyín bá jẹ nǹkan tí ètè náà gbà tó tì sí eyín, tó tí èrìgì náà gbà tó gbọ́n gbà, ahọ́n ní ó tì lọ ọ̀nà ọ̀fun, ahọ́n ní sì máa ń gbé ọ̀rọ̀ jáde. A jẹ́ pé tí a bá yọ ahọ́n kúrò níbi ẹnu, kò sí àǹfààní kan ńbẹ̀. Àǹfààní ahọ́n níbi ẹnu, òun ni àǹfààní mímọ̀ pẹ̀lú fún ẹni tó ṣe kíni, fẹ́ni tó ní ìgbàgbọ́. Bàbá tó wá tẹ̀síwájú, bàbá sọ pé wa man lahul imanu ghayru ilmi, ẹni tó bá ní ìgbàgbọ́, àwọn pé wọ́n kọ́ sọ̀rọ̀ ẹni tó ní mímọ̀ tí ò ní ìgbàgbọ́, wọ́n ní òun dà gẹ́gẹ́ bí ẹni tó láhùn tó lẹ́nu tí ò láhùn. Bàbá wa sọ̀rọ̀ wa man lahul iman, ẹni tó bóun wá ní ìgbàgbọ́ bila ghayru ilmi, kò wá ní ìmọ̀. Ka'annahu shakhsun bila aynayn, bàbá sọ pé ó dà gẹ́gẹ́ bí èèyàn bila aynayn, tí ò wá ní ojú. Yorùbá sì máa ń sọ pé ojú ni ọba ara. Ó ní ìmọ̀ àkọ́kọ́, ó ní ìmánì, kò ní mímọ̀. Bàbá sọ pé ó dà gẹ́gẹ́ bí èèyàn tí ò ní ojú. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé ojú ni ọba, ojú ni ohun téèyàn mọ̀ fi rí nẹ. Ẹni tó ń wá ní ìmọ̀ tí ò ní ìmánì, àwọn ni àwọn orientalist, àwọn kèfèrí tó mọ́ ń gbé dìde, táwọn ẹgbẹ́ wọn gbé wọn dìde kí wọ́n lọ kọ́ mímọ̀ Al-Qur'an, wọ́n kọ́ wọn rí òdodo, wọn sì ń ṣe kíni, wọn ò ní gbàgbọ́. Àwọn ẹlẹ́ẹ̀kejì, àwọn eléyìí mùsùlùmí ni wọ́n, asbahu muslimin, wọ́n jí níjìnjí wọn ní mùsùlùmí, ṣùgbọ́n wọn wá mímọ̀ kan ìgbàgbọ́ tí wọ́n bí wọn sí ìdí rẹ̀. Ka'annahu shakhsun, bàbá sọ pé bó ṣe wà tó nígbàgbọ́ ni o, shakhsun èèyàn kẹni bila aynayn, kò ní rí nẹ, kò sí bó ṣe lè gbọ́ wá sí tó láyé, kó gbọ́ wá sí láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ dé òpin ayé rẹ̀, ohun tí ń jẹ́ kéwò níye. Nítorí pé ohun tó wọ́n fi jọ nǹkan kò ní sí fún. Níjọ́ tó bá gbọ́ pé eléyìí da lẹ́nu àfáà kan, níjọ́ tó àfáà mi bá sọ pé kò da, ó kẹ́ lè mọ ọjà gidi, ṣùgbọ́n ìdí tó ń fi sọ pé da àti tí wọ́n sọ pé kò da kò ní mọ̀. Nítorí pé ìmọ̀ òun náà mọ̀ jẹ́ basira fún, òun ni ìrìnà fún mùsùlùmí, òun náà mọ̀ sí kíni, náà mọ̀ tọ́ sọ́nà. Bàbá ń bọ̀ lọ, bàbá sọ pé wa man lahul ilmu ma'al imani, ẹ̀yin yóò tó bá ní mímọ̀ ma'al imani,
ọlọ́run tó wá fi ìgbàgbọ́ tó wá fi kún fún méjèèjì ló pèsè la as'adahu rahmanu bil gufran as'adahu rahman ọlọ́run ọba ọmọ mú soríire bil gufran pẹ̀lú pé ní ọmọ sí kí ní ọmọ foríjì nítorí pé ẹni tó bá ní ìmọ̀ qalbuhu qasin ọkàn rẹ̀ ó le gan dé pé tíra lásán ní kà ọkàn rẹ̀ ó le kò sí ìwà tí ò ní léwu wọn ò pé àfàlágbájá tí òun lẹ́ẹ̀kọ́ ọmọ sí báyìí báwo lọkàn wá lé lásìkò ìmọ̀ lásán lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tó ní ẹ bá nígbàgbọ́ tí ò wá ní mímọ̀ ẹ kẹ́rì náà mọ̀ sí gbogbo ẹ̀ kò ní mọ̀ pé léyìí da èyí ọ̀dá tó máa sọ pé nǹkan da báyìí ní ó kí àṣejùbọ́ tàbí kọ́ mọ̀ sí kíni kọ́ mọ̀ sí àṣe ètò wọ́n máa ń láhù al-ilmu ma'a al-iman ṣùgbọ́n ó ní mímọ̀ ọlọ́run tó wá fi ìgbàgbọ́ kó fún as'adahu rahmanu bil ghufran níjọ́ tí bá ti ń ṣe ọlọ́run báyìí níjọ́ ní mímọ̀ yóò ti mọ̀ yẹ pé ọmọ àti takò òfin ọlọ́run bíi ohun tó lọ́wọ́ máa ní a máa ṣe lọ́ọ́ máa fẹ́ ṣe yìí náà máa ṣe kíni níjọ́ tó bá fi lè dá ẹ̀ṣẹ̀ ní òtẹ̀ mọ́ padà ní òtẹ̀ mọ́ tààrọ́ já hàn lọ síbi kíni ila al-ghufran bàbá sọ pé ya rabbana al-ilma ma'al imani pé ya rabbana ìwọ ọlọ́run bá wa al-ilma ìmọ̀ ma'al iman pẹ̀lú gbàgbọ́ tó yè kooro nas'aluhu minka làwa ń béèrè lọ́dọ̀ ọwọ́ ma'a ridwan kó tún wá yọ́nú sí wa ma'a ridwan pẹ̀lú yọ́nú gbogbo àwa tá ń gbọ́ náà àwa tí a nígbàgbọ́ ọlọ́run bá bá fi ìmọ̀ kún àtọ́yẹ pé mọ̀ náà ni tí gbàgbọ́ wa kù díẹ̀ ọlọ́run bá fi méjì kún ẹja gbìyànjú kí méjì ó ṣe kíni kó pé sí ọwọ́ wa. Assalamu alaikum.